Àkọlò àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Ògùn ní olú iléeṣẹ́ wọn tó wà ní eléwé ẹran ní abilékọ Fisayọ wà títí di bá a ṣe ń sọ yìí. Ọ̀ràn tó gbé obìnrin náà àti ọ̀làjà kan tó porúkọ ara ẹ̀ ní Solomon Omíkúnlé débẹ̀ ni pé gẹ́gẹ́ bó ṣe wí, ó láwọn ará àdúgbò sọ fóun pé àwọn ẹ̀gbọ́n òun lu ọkọ òun pa lásìkò tí wọ́n ń gbèjà òun níbi tí ọkọ rẹ̀ ti ń nà án lálùbami. Nínú àlàyé tí obìnrin náà fẹnu ara rẹ̀ ṣe fún wa, ó sọ pé ọmọ bíbí ìlú Ẹlẹ́rẹ̀ níjọba ìbílẹ̀ Ewékorò lòun, àmọ́ ìlú Ìtorí lòun àtọkọ òun ti pàdé káwọn tó máa gbé ní Ẹlẹ́rẹ̀ kí wàhálà yìí tó ṣẹlẹ̀. Solomon ní tiẹ̀ sọ pé òun kọ́ lòun pa olóògbé yìí, ó ní amugbó kan ló ń bá ọkọ obìnrin náà jà tí wọ́n ń la igi mọ́ ara wọn lórí. Ẹ gbọ́ àlàyé tí àwọn méjèèjì ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí. Orúkọ mi ni Fisayọ, ọmọ 23 years, ọmọ Abẹ́òkúta, fúnbọ́lá náà jẹ́ primary school ní primary school tí mo ṣe, community comprehensive high school ní secondary school tí mo ṣe. Èkó ni mo gbé, so tábà ti wálé ọdún tàbí ìgbà tábà wá bí ọmọ tó wà nínú ìdíta tábà ṣe wá sí ilé èmi àti ìpàdé ní ilé wa ní Ẹlẹ́rìí àdúgbò nítorí ní àádìgbò tábà wálé ọdún ní àbíká ọmọ tó bá wà ní ọdún ìta ṣe wá sí ilé ní sáìdì tó èmi àti ìpàdé ó ṣẹ̀ṣẹ̀ ń lọ sí ọdún mẹ́fà ọmọ ẹyọ kan mọ̀ ṣe ọdún kan àti oṣù mẹ́rin. Ọ̀dọ̀ àdúgbò wa ló ń ṣe kánífà ní ọjọ́ yìí, so inú kan máa ń ṣe mí, inú yẹn wá ṣe mí ní alẹ́ ọjọ́ yẹn. Mo wá lọ sí ilé kẹta sọ́dọ̀ torí ilé yẹn mo ti máa ń lọ síbẹ̀, máa ń ṣeré bẹ́ẹ̀, mo máa ń sùn bẹ́ẹ̀ dáadáa. So woman yẹn máa ń ra òògùn sínú inú ilé torí woman yẹn ti ṣe operation fún mi, so mo máa ń ní àwọn òògùn ní ọwọ́. So èmi wá ní kí wọ́n nílé bí wọ́n máa rí flagyl torí eventually dey join mi block mo pọ̀ jù. Wọ́n bí wọ́n máa rí flagyl ní ibẹ̀. Kò pẹ́ tèmi ṣe wọ bẹ̀ tí mo ṣe ń wá òògùn, mo tan iná fóònù ẹ̀gbọ́n ọkọ mi yẹn, mo tan inú ẹ̀ sí ojú, mo dẹ̀ tan inú ẹ̀yìn ẹ̀ náà mo fi ń wá òògùn. So bí influence náà ẹ̀ ṣe wọ ojú mi tí mo yẹ dó síbi apá ṣíà tí mo ti ń wá kò pẹ́ tèmi fẹ́ jáde ní ọkọ mi kanlẹ̀kùn tó fi bọ́ sí èmi tẹ̀ ti gba iwájú mi ti gbàbẹ̀ jáde. So bí ó ṣe bọ́ sẹ́kùlé tó lọ ń kanlẹ̀kùn anybody ò dá lóhùn, kò sẹ́ni tó fún ní èsì. Mo wá lọ síta, mo lọ sí tó ti ṣe kánífà padà, mo wà níbi ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ àṣà ń sọ̀rọ̀ àjò. Kò pẹ́ bí 30 ìṣẹ́jú sígbà yẹn òun náà wá ó ṣàṣe dé, ó jẹ́ pé mo fọwọ́ mi lọ́rùn, ó kọ́ mi lọ sí ẹ̀ǹkùlé. Bàtà dé ẹ̀ǹkùlé ó bẹ̀ sí nínú mi, kò gbé sójú ìta bẹ́ẹ̀ ni pé bóyá ó fẹ́ bínú sí mi àbí kò gbé sójú. Ó kọ́ mi lọ sí ẹ̀ǹkùlé, ó kọ́ bẹ̀ sí ní lù mí, ó dẹ̀ bí pé kí ni mo ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́. Mo wá pa orúkọ ẹ̀gbọ́n ẹ̀ tí mo mú fún wọn dání, wọ́n pe ẹ̀gbọ́n ẹ̀ ní Rafiu. Mo wá ń pariwo orúkọ ẹ̀gbọ́n ẹ̀ yẹn, ibẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ṣáà ti sáré dé. Ẹ̀gbọ́n ẹ̀ ló wá ń gbá mi ní ọwọ́ ẹ̀ tó ń láwà. Ẹ̀gbọ́n ẹ̀ ṣáà ní kí n sá fún ẹ̀mí mi pé kí n máa sá lọ ìta. Mo ṣáà sá lọ ìta. Tí mo ṣe sá lọ sí ìta ni àwọn ẹ̀gbọ́n mi ṣe rí mi tí mo yẹ sáré jáde. Wọ́n dẹ̀ rí ojú mi bó ṣe rí tó ṣe kọ́rẹ́ lọ́wọ́. Wọ́n wá bèèrè pé kí ló ṣẹlẹ̀. Mo lè ṣàlàyé fún ọmọ mi àti dáàdì Michael ní any misunderstanding pé ó dẹ̀ ti dùn mí gan pé ọpẹ́lọpẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó ní kí n máa sáré bọ̀ ní ìta. Kò pẹ́ òun náà jáde, ó ṣáà di ọwọ́ jáde bí ẹni pé ó ṣì ń bínú. Ó ṣáà ṣe di ọwọ́ yẹn tó ṣáà ṣe di ọwọ́ yẹn jáde ní ẹ̀gbọ́n mi tán pé ní Táyé àti ọ̀rẹ́ ẹ̀ Eze wọ́n wá lọ bá wípé kí ló ṣẹlẹ̀ tí ìwà àti ìyàwó ẹ̀ fi jọ ń jà. Kò ṣe mí ní ṣe méjì, ó kọ́ gbègì ó là mọ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tó ń jẹ́ Wàsíù, ibẹ̀ yẹn yà. Ibi tí ó ti yà ni wọ́n ti jọ bẹ̀rẹ̀ ariwo. Ó ṣáà sá lọ sí ẹ̀ǹkùlé, ó lọ gbé ìgò òkúta, ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ. Kò pẹ́ ní ẹ̀gbọ́n ẹ̀ kan tán pè ní Solomon,
ìyẹn jáde láti ilé ìyẹn ṣáà ní kọ́ bá wọn dìmú pé kó lè kọ́ bá wọn dìmú torí ó jẹ́ nǹkan tó ń fa igbó sí irú nǹkan tó kì í fa gbó fa sìgá ń fa oríṣiríṣi India tó ń tà pẹ̀lú fa ó dẹ̀ ń mú ọtí. Ẹ̀gbọ́n ẹ̀ wá ní kọ́dọ̀ pé ṣáà bá wọn dìmú ní alẹ́ ọjọ́ yẹn kó máa lọ ṣẹ́ níbodè ní léṣe. Ẹ̀gbọ́n ẹ̀ ṣe dìmú wọn ní káwọn máa lọ sí ìta ó ṣáà ti mọ inú ilé pàtó tí wọ́n nu ilé tèmi lọ síta ni àwọn ọ̀rẹ́ mi mú mi lọ sí ilé ọ̀dọ̀ wọn pé màá sùn ọ̀dọ̀ àwọn ọmọ ojú tílẹ̀ bá dẹ̀ mọ̀ wọ́n á lọ bá mi bẹ̀ àwọn jọ máa yanjú ẹ̀. Mi ò wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn tó fi jọ tó wá bẹ̀rẹ̀ argument. According to bí Solomon ṣe ìyẹn bàbá ọkọ mi ṣe rojọ́ fún wa nígbà táwa dé ta ni pé ó já ilẹ̀kùn tó fi tì sí passage ọ̀dọ̀ wa iwájú àtẹ̀yìn ó já ti ẹ̀kúnlé jíjá tí ó jà ló yẹ kó ráyè bọ́ tàǹjọ yẹn so mi ìmọ̀gbà tó wà tí àwọn ẹ̀gbọ́n mi yẹn mi ìmọ̀gbà tó bẹ̀rẹ̀ ìjà mi ìmọ̀gbà tí ọjọ́ ń sáré tọ́jọ́ àwọn ọ̀rẹ́ mi yẹn ti bí mi lọ sọ́dọ̀ tiwọn so èmi ìmọ̀gbà tí wọ́n jọ ń jà èyí tí wọ́n jọ ń fa wàhálà ìgbà tí àwọn yẹn ti lọ ní bọ̀dá kan tó pè ní ṣe ìyẹn wá pè mí ta pé wá wò àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti nà ọ́ ṣe léṣe àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti nà ọ́ kò lè dìde mọ́ ọ̀rọ̀ tèmi fi gbà ẹni mo ṣẹ̀ṣẹ̀ rí gbogbo àtọ́jú ń jà tọ́jọ́ ń pariwo tọ́jọ́ ń fa wàhálà mi ò sí bẹ́ẹ̀ ìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ táwọn yẹn ti lọ bẹ́ẹ̀ ṣẹ̀ wá wọ́ mi níbi tí ọ̀tọ̀ ní kí wá wò tí mo mọ̀ pa ẹ̀ ìmọ̀ kankan pa àgbà tó ń jà àwọn aráalé àwọn àdúgbò wà bẹ́ẹ̀ ni wọ́n gbé lọ sí hospital so sẹ́ńdọ̀ ètò dáhùn ní ọjọ́ yẹn látọ̀ ní kókó gbé lọ sí hospital ọkàn rọ mi lé lórí ó dẹ̀ ń fi ìpara pa ní ara wọn fi rọ́ọ̀bù wọ ní ara pẹ̀lú ní kọ́ lọ tẹ sí passage dẹ̀ lọ tẹ nínú káṣọ lórí dẹ̀ má ṣọ kan wá gbé kọ́ lè fi òun lára lè jókòó sẹ́nu ọ̀nà passage ni wọ́n pè mí wọlé padà pé ìwà wò ó ti dákẹ́ ló ṣe ẹsẹ̀kẹsẹ̀ báyẹn náà ni bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní igi ni wọ́n fi ní igi wọ́n dẹ̀ fi iye hàn bí ilẹ̀ lẹ̀ pé nínú àwọn òbí tó fi nà náà ni wọ́n á lè lè bí wọ́n bí tí wọ́n wà báyìí bọ̀ èmi sọ fún àwọn ìjọba pé tó bá fún mi ní ààyè àti àǹfààní pé ọ̀bá ní ìwé ọ̀sẹ̀ kan náà lọ fún mi àbóṣù kí n fi wá àwọn mo lè wá àwọn tí bá wọ́n mi wọn àwọn ṣì wà ní ẹlẹ́rẹ̀ wọ́n mi wọn àtìgbà tó ṣàti kó mi wọ́n mi wọn náà ṣáà máa gbóhùn wọn á dẹ̀ máa bọ̀ wọn so tí bá lọ sọ́dọ̀ wọn tí mo bá wọn fà á tí mo fún wọn mọ́ ọlọ́run dáadáa púpọ̀ ọkọ mi ò ní já sásán màmá rí gbogbo.